Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ ṣe bí ẹ kúkú ṣe ń bá wa like, tẹ́ ń share, tẹ́ dẹ̀ ń subscribe sí orí ìkànnì wa. Ojú tẹ́ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní bàjẹ́ ní ọlá Elédùmarè. Àjíbádé Manuel náà ni orúkọ títí tèmi o. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni Tambuwal rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n dìbò yọ Tinubu ní ọdún 2027. Sẹ́nitọ̀ Aminu Waziri Tambuwal tó jẹ́ gómìnà àtijọ́ ti ìpínlẹ̀ Sokoto ti pe àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n lo agbára ìbò wọn láti yan ìjọba tuntun ní ìdìbò ààrẹ ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí alára ṣe sọ, Tambuwal sọ pé ó gbà pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà kò ní inú dídùn pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe ń lọ, torí náà ó rọ̀ wọ́n pé kí wọ́n kópa nínú ìdìbò tó ń bọ̀. Ó ṣe ọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àti àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀. Ó ní ọdún 2027 yóò jẹ́ àkọ́kọ́ tí àwọn aráàlú yóò fi sọ èrò wọn ní ìpàṣẹ ìbò. Tambuwal sọ pé ìṣòro bíi ìnáwó tó ga, àìlera ààbò, ìṣòro ọrọ̀ ajé àti ìṣòro ìgbésẹ̀ ayé tó ń dojúkọ ọ̀pọ̀ ìdílé. Ó ní àwọn olùdìbò gbọ́dọ̀ wo àwọn ọ̀ràn wọ̀nyí dáadáa kí wọ́n tó ṣe ìpinnu ní ọjọ́ ìdìbò. Ó tún ní ìbò ní agbára tó wà lọ́wọ́ àwọn aráàlú nínú ìṣàkóso tiwantiwa. Ọ̀rọ̀ gbogbo ẹni tó ní ètò ìdìbò pé kí wọ́n forúkọ sílẹ̀ kí wọ́n sì kópa ní ọjọ́ ìdìbò. Ní ọ̀rọ̀ rẹ̀, ó sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó wà ní ẹgbẹ́ alátakò gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ kí wọ́n lè fi yíyan míì hàn fún àwọn ọmọ Nàìjíríà. Ó tún sọ pé ìdìbò gbọ́dọ̀ jẹ́ ti òdodo, àlàáfíà àti ìṣọ̀kan kí gbogbo olùdìbò lè sọ èrò wọn láìsí ìbẹ̀rù. Lẹ́yìn ọ̀rọ̀ Tambuwal, àwọn olóṣèlú kan fi hàn pé wọ́n faramọ́ èrò rẹ̀, nígbà tí àwọn míì sọ pé àwọn aráàlú ló ní ọ̀rọ̀ ìkẹyìn nípasẹ̀ ìdìbò. Ní ẹgbẹ́ kejì, àwọn ọmọ ẹgbẹ́ All Progressive Congress (APC) ti sọ ní ìgbà míì pé wọ́n ní ìgbàgbọ́ nínú iṣẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe. Wọ́n sì ní àwọn olùdìbò yóò ṣe ìpinnu wọn ní ọjọ́ ìdìbò. Àwọn amòye lórí òṣèlú sọ pé bí ọdún 2027 ṣe ń súnmọ́lé yìí, ó ṣeé ṣe kí a máa gbọ́ ọ̀pọ̀ ìlérí, ìpolongo àti ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú. Wọ́n ní ó ṣe pàtàkì kí àwọn olùdìbò máa wo àwọn òtítọ́ àti iṣẹ́ àwọn olóṣèlú dáadáa kí wọ́n tó ṣe ìpinnu. Wọ́n tún gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n máa tẹ̀lé òfin, kí wọ́n yàgò fún ìwà ipá, kí wọ́n sì jẹ́ kí ìdìbò wáyé ní àlàáfíà. Ní ìparí, Tambuwal tún rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n má ṣe fi ètò ìdìbò wọn ṣeré. Ó ní ìpinnu tí aráàlú bá ṣe ní ọdún 2027 yóò ní ipa lórí ọjọ́ iwájú orílẹ̀-èdè. Ní báyìí, ojú gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí ń wà lórí bí àwọn ẹgbẹ́ òṣèlú yóò ṣe múra sílẹ̀ fún ìdìbò náà. Ẹ ṣé, báyìí ni àrìmọ́ fún ìròyìn títí òní.